wọ́n ti wá ṣe wedding nísìn ṣé òfin wá gbà wípé kí wá ní géènì ìyàwó àbí kí lòfin sọ nípa property yẹn ṣé wọn pé tọkọ àti ìyàwó bá ti fẹ́ra wọ́n sì wọ́n ti di tọkọ tìyàwó nìyẹn. géènì ìyàwó ó depend òun náà mo ti sọ dẹ́ẹ̀mẹ́ tó òfin ti la àwọn nǹkan kan lẹ̀ géènì ìyàwó ni pé ká ní pé kò ní kọ́bọ̀ gan síbẹ̀. ok jẹ́ lásìkò tàbí wọ́n fẹ́ra wọn ló wá kọ kó má tiẹ̀ ní kọ́bọ̀ síbẹ̀. ok òfin ò ní sọ pé kò ní kọ́bọ̀ síbẹ̀. òfin á mọ̀ ẹ́ pé ó máa pàdánù àwọn nǹkan kan lásìkò tó ń ṣe project yẹn. fún àpẹẹrẹ bóyá ó yẹ kán máa jẹran mẹ́rin torí pé wọ́n ṣe project bóyá ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ń jẹ tàbí pọ̀nmọ́ náà ń jẹ tàbí jọ́tà máa fi ẹ̀fọ́ lásán tó máa fi jẹ́ ó yẹ kó ra aṣọ 6 lọ́dún kan torí pé wọ́n ti project bóyá aṣọ 2 lọ́kọ́ wá rà wọn. ìyàwó náà ti ń fara da àwọn nǹkan psychologically contribution tìyàwó nìyẹn tó lòfin ti wá sọ pé òkè tó bá jẹ́ pé nígbà tán jọ fẹ́ra ni wọ́n wà acquire property kọ́bọ̀ ọ̀tọ̀kọ ẹ̀ bá má sílẹ̀ tàbí kọ́bọ̀ ìyàwó ẹ̀ bá má sílẹ̀ àwọn nǹkan tó wà fún fara sí nígbà tí project ń lọ ẹ̀sẹ̀ jáde àwọn tó bá kíra sí tó bá kíra kọ́lé tàbí kíra acquire property. ẹ sà barista sà àwọn eléyìí ò wá jẹra kọ́lé o wọn jẹra kọ́lé kankan wọn jẹran 4 wọn jẹran 3 ayé ló dáwó fún wọn. so ìyàwó lè máa sọ pé kí ni géèmì o ó fi ayé tó dáwó yẹn wọn àmọ́ ìyàwó àti wọn ń da ẹjọ ẹ wúdọ sà nẹtíwọkì yìí afẹgbọ àrìn yẹn dáadáa ni o ẹjọ ẹ wúdọ ẹjẹ kí n kọ kí n pè wọn padà òfin ni kéèyàn sá ẹ̀kọ́ la fẹ́ kọ́ ń bí lẹ́nìí kí ló fi sọ nípa ẹ̀. ok sà a ti ń gbọ́ yín báyìí sà. ẹ̀ka tí mo sọ ní pé nígbà táwọn èèyàn tí wọ́n dá owó yẹn fún ọkọ wọn àmọ́ ìyàwó wọn torí ìyàwó dá. torí ọkọ náà fi dá. torí ọkọ ni ó dàbí mí ká sọ pé bóyá ìyàwó wà ń bẹ̀ gan ó lè torí bẹ́ẹ̀ kó má dáwó. Bàtí wọ́n rí problem ẹ̀ wọ́n mọ reason ẹlòmíì kan máa wà lára àwọn tó dáwó yẹn bóyá tó bá mọ ìyàwó rí tó mọ̀ sí ìyàwó ìkan mi jẹ́ ẹ̀fẹ́ kó benefit nínú owó mi ó lè má da. So àwọn tó dáwó torí ọkọ ni wọn àmọ́ mọ́ ìyàwó so ìyàwó mọ̀gbà tí òjò rọ̀ rárá kò lè fọṣọ. Bàkà sọ pé ẹ ti dọkọ ìyàwó ó mọ̀gbà tójò rọ̀ ó lè fọṣọ. Tóun sì kò sí ń bẹ̀ rárá tó tọ́kọ bá sọ pé kò ní pín bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ ó lè sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá wá lọ sí kóòtù o ní pé kí kóòtù tó yẹ kóun ní pín á mú ẹ̀rí tó dájú wá mú reason wá tádájọ́ bá wá gbé yẹ̀ wò tó bá rí pé ọ̀rọ̀ ẹ̀ ní merit. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe ń wò yìí nígbà tí àwọn èèyàn ti dáwó torí tọkọ ìyàwó dẹ̀ wá dé lẹ́yìn torí ìyàwó. ẹ sà àwọn tí wọ́n dáwó kọ́lé fún ọkọ àwọn náà tó dáwó ṣe ìyàwó fáwọn méjèèjì. dẹ́ẹ̀mọ́ pé wọ́n ti dẹ́ẹ̀mọ́ wò pé àìlera ọkọ yẹn náà ni wọ́n ń wò wọ́n mọ̀ pé kò nílé wọ́n kọ́lé fún wọ́n mọ̀ pé kò níyàwó bóyá wà financially incapacitated ni wọ́n tún fi decide láti tó ti benefit ìyàwó tó ń ṣe fún yẹn náà ara pé wọ́n torí ọkọ ni ẹbí pé láti bẹ̀rẹ̀ ọkọ ni wọ́n mọ̀ ọkọ ni wọ́n kọ́lé fún wọ́n ti ṣe ìgbéyàwó fọ́kọ ìyàwó náà ti wá wọlé. Àbọ̀dúrẹ́sì mo ṣe gbọ́dà pé kò sọ́mọ láàrin wọn. kò sọ́mọ àti ìbímọ. tó káwá fẹ́ pé ọmọ wà báyìí bẹ́nẹ́tìtì tọmọ bá wá ní bó lè fi sí ìyá ẹ̀. torí ọmọ náà ló padà máa jogún bàbá ẹ̀ tó tó bá wá jogún bàbá ẹ̀ o ó ti wá sí ìkan tó rí lọ́dọ̀ bàbá ẹ̀ náà tó lè ti máa tọ́jú ìyá ẹ̀. bọ́ọ̀dù ní sọ pé torí pé wọ́n ti kọra wọn ọmọ má tọ́jú ìyá ẹ̀ tó wá lè jẹ́ pé ara bẹ́nẹ́fìtì tọmọ ní lọ́dọ̀ bàbá ó lè fi tọ́jú ìyá ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé tiwọn ẹ̀ báyìí gbogbo nǹkan táwọn kan dáwọ́ ìtàn ti torí ọkọ ni wọ́n ti ṣe. ìtọ́kọ bá fẹ́ o lè sọ pé kí o bọ́yá jẹ́ kàkà o kí n fún ẹ ní 30% níbẹ̀. ó lè fẹ́ o lè sọ pé personal property mi lè mú ti àkwáyà ẹ̀ kí n tó fẹ́.
aláwọ̀ mọ̀gbà tó jò rọ̀ rárá. aláwọ̀ benefit kò lè rí ń bẹ̀. aláwọ̀ aláwọ̀. ojú tó fi lè fi wò ó nìyẹn. ó ṣe lè jẹ́ disadvantage fún báyìí náà ni ìmá jẹ́ advantage fún ká ló ti wọlé lásìkò yẹn kó má wàá ní kọ́bọ̀ ń bẹ̀. òfin wa ní sọ pé torí kò ní kọ́bọ̀ ń bẹ̀ wípé kò ní lẹ́tọ̀ọ́. tó ẹ̀ á rí mọ́ kó ní benefit láì ní kọ́bọ̀ nínú ilé tó kọ́kọ́ òfin wa sọ pé ó ní benefit. ẹskísà. wọ́n sì ọkọ ti ní property kó tó wọlé òfin wa fàyè gba benefit yẹn. ẹskísà. tó bẹ́ẹ̀ náà nìyàwó káníyàwó náà ló ti acquire property ẹ̀ báyìí káníyàwó náà kọ́lé ìfúnnádáwó kọ́lé fún kọ́kọ́ wa máa sọ ẹ́ báwọn jọ nínú kò ní work. toríyàwó náà máa sọ ẹ́ pé òun ti acquire property kóun tó fẹ́ rárá. tó ó bọ́ọ̀dì sí ọ̀dọ̀ ọkùnrin la fi ń wò báyìí tó bá jọ́ ọkùnrin wa fẹ́ dájọ́ gbé ti lé láti àgbọ̀n tẹ́wí bẹ̀yẹn sá o àgbọ̀n tẹ́wí bẹ̀yẹn sá. bọ̀ ẹ̀ka tí mo sọ tó bọ́ọ̀dì sí ọ̀dọ̀ ọkùnrin báyìí ni ìgbà mi ò máa ń bọ́ọ̀dì sí ọ̀dọ̀ obìnrin tójóbìnrin ló máa ní property tọkọ ò ní kọ́bọ̀ ń bẹ̀. tó bá jẹ́ kó ti wá ní property ẹ̀kan tó fẹ́ ra ọkọ wa láwọn jọ máa ní ni kò ní work. torí á lóun ti kọ́lé nǹkóhun tó fẹ́ òfin dẹ̀ fà ìgbà pé personal property ẹ̀ ni. ṣùgbọ́n ká sọ pé ńgbà tó fẹ́ ọkọ lobìnrin kọ́lé bóbìnrin àtọkùnrin ṣe jọ máa pín tó bá jẹ́ pé ọkùnrin náà ló kọ́lé ńgbà tó ti fẹ́yàwó bẹ́ẹ̀ náà ni obìnrin àtọkùnrin náà ṣe máa kọ́ ọlọ́ṣẹjọ máa pín. so nínú statutory marriage ọkọ lè jogún ìyàwó lè jogún ọkọ yàtọ̀ fún traditional tó jẹ́ pé àwọn ọmọ ló máa ń jogún òbí ọkọ ń jogún ìyàwó ìjogún ọkọ ní ti ìgbéyàwó ìbílẹ̀ àwọn ọmọ ló máa ń jogún àwọn méjèèjì táwọn ọmọ bá kàn sì kéré nígbà tí bàbá kú ìyá ń bá wọn bójútó kán fi dàgbà ni tàbí tó bá jẹ́ ìyá ló kú tí àwọn ọmọ kéré bàbá ń bá wọn ọmọ bójútó táwọn ọmọ fi dàgbà ni àwọn ọmọ ló máa jogún ìyá wọn àwọn ọmọ ló máa jogún bàbá wọn. ṣùgbọ́n ní ti court marriage ọkọ lè jogún ìyàwó lè jogún ọkọ ẹ̀fọ́ àwọn gan ló kọ́kọ́ máa jogún ara kó tó kan ọmọ orí joint property ni ó lè ní pẹ́ńbà tọ́kọ kú property yẹn ti di ìyàwó ti inherit ẹ̀. bẹ́ẹ̀ mi yé yín àgbọ́yé tí a bá wá kú làwọn ọmọ tẹ̀ wá jogún property tí ìyá wọn jogún lọ́dọ̀ ọkọ ẹ̀. tó bí kí wọ́n ṣe rí báyìí ẹ̀sọ̀ ló gbà tòbí ni wọ́n ti kọ́lé fọ́kọ. tó tọkọ bá kàn sílẹ̀ kó máa gbé bẹ̀ fún àlàáfíà àìbò tiẹ̀ ti ya lọ náà tó fi lẹ̀ tó bá dé tó bá gbé lọ kóòtù lásìkò tó wà kò tí ì lè jáde o torí tọkọ tìyàwó sì jọ ni wọ́n. wọn àti ìjọ lọ kóòtù ìyàwó wọn marriage wọn sì wà intact. ó sì wà intact. tó bá fẹ́ bẹ́ àtòrí kò ti lélẹ̀ fún kó wá di ọ̀la ọ̀túnla kó wá lóun fẹ́ ta lé mọ lórí láì tí ì lọ sí kóòtù láì tí ì ṣe pé wọ́n túra wọn ká. láì tí ì pé wọ́n túra wọn ká. ẹ̀sà ókè tó bá jásí pé gbà tí wọ́n wá ń kọ́lé fọ́kọ lọ́wọ́ wọn ò tí ì parí ilé yẹn lòun àti ọmọbìnrin yìí là á ti jọ ń rí wọn papọ̀ ìyàwó mi tí mo fẹ́ rí o àti dájọ́ wedding sọ́nà bọ̀ tí wọ́n ò tí ì parí ilé. àní nǹkan tó fi wò ní ọjọ́ tí wọ́n bá ìtàkàn bá ti fẹ́ ra àwọn ìwé ìtàkàn sọ́nà kan káńsù. so ìtàkàn tó fi ṣe iná tí ó di tọkọ-tìyàwó ẹ̀kọ́ ti sọ lẹ́ẹ̀kan téèyàn bá kó lọ ní 15 years tí ò bá lọ kóòtù láti lọ divorce ìyàwó ẹ̀ kò lè máa claim pé kì í ṣe ìyàwó mọ́. tọkọ bá lọ kóòtù pé òun ò fẹ́ fẹ́ yàwó mọ́ tí ìyàwó ò bá tẹ̀lé pé èmi kẹ̀ mi ò divorce nǹkan kí ló máa ṣẹlẹ̀. àwọn àgbà ẹgbẹ́ tó bá ní ìdí pàtàkì a lè torí àgbò méjì mo mi ní akoto tó bá di pé kí mi bá kọ́lẹ̀ tí ò bá pa mí máa pa. ẹ̀jẹ̀ máa fẹ́ni tó fẹ́ kọ́yàn náà ní ìdí pàtàkì tó fẹ́ fi kọ́ tó máa gbé síwájú adájọ́ adájọ́ bá dẹ̀ rí màá kó mẹ́rin jẹ wọn à lè fi tipátipá so èèyàn méjì pọ̀ wọ́n kàn lè gbìyànjú torí kóòtù kì í tètè fẹ́ fúnyàn méjì ká wọ́n lè gbìyànjú pé kán lọ dájú kán lọ ṣe amicable settlement between them. ẹ̀ka bá wá dúró nìyẹn tí yẹn náà bá forí sánpọ́n kóòtù àbàbà tí wọ́n ká ni torí wọn ní fẹ́ kíkan pa ìkan
wọn dẹ̀ ní fẹ́ kí kan ní hypertension tó ní pé ó wà nílé ọkọ tàbí pé ó níyàwó wẹ́gbẹ́ àwọn èèyàn náà tún ti pàtàkì sílé ẹjọ́ lẹ́mọ̀ pé kéèyàn méjì náà tó lè sọ pé àwọn fẹ́ kọra wọn wàhálà náà ti pọ̀. so à á mú ìdí pàtàkì wá bóyá ó ṣàgbèrè ni o bóyá ó wà violent ni o bóyá ìgbéyàwó yẹn gan kò sí àǹfààní kankan ní ibẹ̀ àǹfààní tá à ń sọ kì í ṣe torí pé èèyàn ò bímọ o èèyàn ò lè kọ̀yàwó pé torí kò bímọ. nínú òfin. lábẹ́ òfin ò lè sọ pé àtorí kò bímọ ni mo ti fẹ́ kọ́ ọ́. sọ ẹ̀yin náà máa pé yàtọ̀ fún ẹ̀sìn mùsùlùmí for better for worse ni. kó wá sọ pé àtorí pé àbí tó bá jẹ́ pé ó tàn jẹ bóyá lómìn mọ̀ pé òun ò ní wúùbù kó tó di pé ó fẹ́ ọkọ. dédé mi yé yín. tó wá jẹ́ pé lẹ́yìn tó fẹ́ ọkọ tán ló ṣẹ̀ wá ń jẹ́wọ́ nítorí òsì sàbọ̀ṣàn gbà kan wọ́n ti yọ wúùbù ó tan ẹni yẹn fẹ́ nìyẹn téèyàn bá ti tanra ẹni nínú ìgbéyàwó ó wà lára condition tí wọ́n fi lè divorce wọn tòmọ́ ká ló ti jẹ́wọ́ fún bẹ̀rẹ̀ àmì ìníwúbu omi lè bímọ tó torí bẹ́ẹ̀ tó pàpà fẹ́ kò wá lè sọ pé torí bẹ́ẹ̀ mọ́ kó wá sọ pé òun ò lè fẹ́ mọ́ ṣùgbọ́n tí ò bá sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá kàn jẹ́ pé bóyá naturally ọlọ́run tí ì sọmọ ni èèyàn lè wá sọ pé torí ìyàwó mi ò bímọ mo fẹ́ kọ́ ọ́ ṣùgbọ́n àwọn ìdí pàtàkì míì pọ̀ téèyàn lè fi kọ ìyàwó ìgbésẹ̀ tó ń gbé ó lè ṣe àkóbá fọ́kọ tàbí ìgbésẹ̀ tí ọkọ ń gbé ó lè ṣe àkóbá fún àlàáfíà ìyàwó ó lè torí bẹ́ẹ̀ kọ́ tàbí bí ó jẹ́ nìkan tó jẹ́ pé ó ti wà very aggressive ó ti wà violent tó jẹ́ pé ọkọ tàbí ìyàwó á ti máa wò pé tá a bá jọ ń gbé pọ̀ bí ilé ọjọ́ kan ló máa pa mí tàbí tó bá ń ṣàgbèrè àgbèrè wà lára condition téèyàn fi lè kọ́kọ́ tàbí tó fi lè kọ ìyàwó tó bá rẹ́ẹ̀rí ẹ̀ fi múlẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí so wọ́n sì ṣe wà yẹn wọ́n sì jọ ní ilé lójú tó mọ́lé míì. ilé yẹn ní sí wọ́n jọ ní ni. torí wọ́n sì jẹ́ jọ tọkọ-tìyàwó wọn àti lọ kóòtù wọn àti divorce. ó ga o. torí property ọkọ property ìyàwó wọn sì lè jọ máa lò ó nígbà tí wọ́n bá jọ wà ní tọkọ-tìyàwó.